Gani Adams kóró ojú sí ìṣekúpani tó wáyé ní Kwara. Ó tẹnpẹlẹ mọ́ pípè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Igbákejì ààrẹ Nàìjíríà Shettima ṣàbẹ̀wò sílùú Kwara lẹ́yìn ìkọlù burúkú náà. Ọ̀rọ̀ rèé o, ẹ wá gbọ́ nípa àṣẹ tuntun tí ilé-ẹjọ́ pa lórí àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad. Àwọn agbébọn ṣekú pa èèyàn méjì gé orí ààrẹ ọ̀dọ́ bọ́lẹ̀ nípínlẹ̀ Rivers. Èyí ni bí àwọn agbébọn ṣe ṣèkọlù sílùú Wọ̀rọ̀ àti Nuku ní ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀ èèyàn, dáná sun ilé ọba ìlú náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìbà Gani Adams kóró ojú sí ìṣekúpani tó wáyé ní Kwara. Ó tẹnpẹlẹ mọ́ pípè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ti ṣe bẹ́ẹ̀ bu ẹnu àtẹ́ lù báwọn agbésùnmọ̀mí ṣe ṣekú pa ó lé ní igba àwọn aráàlú lápá ẹkùn ìwọ̀ oòrùn nípínlẹ̀ Kwara. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà burúkú gbà tó tako ẹ̀tọ́ ọmọnìyàn àti ìdúnkòkò mọ́ ààbò ilẹ̀ wa. Adams nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday sọ wípé ìṣekúpani ọlọ́pọ̀ èèyàn náà ni kò jẹ́ ìtẹ́wọ́gbà. Ó wá pè fún ìgbésẹ̀ kan mọ́kóbo lójúnà láti rí dájú pé ìdájọ́ òdodo wà fún àwọn olùfarakásá àti àwọn mọ̀lẹ́bí wọn. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà wáyé lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday nígbà tí àwọn agbébọn náà ṣèkọlù sáwọn ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lápá ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ náà lẹ́yìn tí àwọn olùgbé ìlú kọ̀ jálẹ̀ láti jọ̀wọ́ ara wọn fún ẹ̀kọ́ di àwọn alákatakítí ẹ̀sìn agbésùnmọ̀mí ọ̀hún gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà ṣe wí. Àjọ tó ń rí sí òmìnira lágbàáyé Amnesty International sọ wípé àwọn olùfarakásá náà jẹ́ yíyìnbọn mọ́ nígbà tí wọ́n sì dáná sun àwọn èèyàn míì láàyè. Láfikún sí ìṣẹ̀lẹ̀ náà, ìṣekúpani tó wáyé nílùú Wọ̀rọ̀ àti Nuku ó kéré tán èèyàn 32 ló jẹ́ jíjígbé sálọ. Ọ̀pọ̀ àwọn aráàlú ló di aláìnílé lórí tí àwọn ṣọ́ọ̀bù àtàwọn ilé ìtajà sì jẹ́ dídáná sun. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ dídarí ikọ̀ ológun lọ àwọn ìlú tó farakásá ìkọlù tí wọ́n sì dẹ̀bi ìkọlù náà ru ikọ̀ alákatakítí ẹ̀sìn agbésùnmọ̀mí Boko Haram. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, Adams sọ wípé ìṣẹ̀lẹ̀ burúkú náà tó wáyé ọ̀hún pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Ó tẹnpẹlẹ mọ́ pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yóò ṣèrànwọ́ nípa dídènà ìṣẹ̀lẹ̀ burúkú náà. Ó fi kún pé iṣẹ́ ìtanilólobó àti ìdásí kánmọ́nkóbó ọlọ́pàá ìpínlẹ̀ yóò kó ipa pàtàkì nípa dídènà ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn. Adams tẹ̀síwájú nípa pípàrọwà fáwọn aláṣẹ láti gùnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọlọ́pọ̀ èèyàn náà nípa fífojú àwọn aṣeláàbí winá òfin àti ìfẹsẹ̀múlẹ̀ ìlànà ètò ààbò tó lágbára lójúnà láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù bẹ́ẹ̀ tó lè fẹ́ wáyé. Igbákejì ààrẹ Nàìjíríà Shettima ṣàbẹ̀wò sílùú Kwara lẹ́yìn ìkọlù burúkú náà. Igbákejì ààrẹ Kasim Shettima ti ṣàbẹ̀wò sípínlẹ̀ Kwara lọ́jọ́ àbámẹ́ta Sátidé nílùú Wọ̀rọ̀ níjọba ìbílẹ̀ Kayama lẹ́yìn ìkọlù burúkú tó dá ó lé ní 100 àwọn èèyàn ẹ̀mí légbodò. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ abẹ́sìnkáwọ́ rẹ̀ fétò ìròyìn Stanley Nkocha, àbẹ̀wò Shettima wáyé nípasẹ̀ ìtọ́ni àti àṣẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nwocha sọ wípé ààrẹ ló pàṣẹ pé kí igbákejì ààrẹ lọ ṣàbẹ̀wò sí agbègbè ìlú tí ìfarakásá ìkọlù náà ti wáyé àti láti jíṣẹ́ ìbánikẹ́dùn ìjọba àpapọ̀ fún àwọn mọ̀lẹ́bí olùfarakásá. Gómìnà ìpínlẹ̀ náà Abdulrahman Abdulrazak àtàwọn òṣìṣẹ́ ìjọba ló ṣe bẹ́ẹ̀ tẹ́wọ́ gba igbákejì ààrẹ ilẹ̀ wa káàbọ̀ sílùú Kwara gbàrà tó balẹ̀ sí ìpínlẹ̀ náà. Gómìnà ló ti kọ́kọ́ ṣàpèjúwe àwọn olùfarakásá náà gẹ́gẹ́ bí ìṣekúpa ọ̀pọ̀ àwọn mùsùlùmí tó wà ní ìgbèríko fún kíkọ̀jálẹ̀ nípa jíjọ̀wọ́ ara wọn fún ẹ̀kọ́ òdì àwọn alákatakítí ẹ̀sìn agbésùnmọ̀mí náà, èyí tí ìròyìn àkọ́kọ́ sọ wípé ó lé ní 100 èèyàn tó jọlọ́run nípè. A ó rántí pé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday látàrí bí àwọn olùgbé ìlú kò ṣe tẹ́wọ́ gba ẹ̀kọ́ òdì wọn ọ̀hún. Ṣáájú ni abẹ́sìnkáwọ́ Shettima fétò ìròyìn ti jẹ́ kó di mímọ̀ bákan náà pé igbákejì ààrẹ ẹni tó fìlú Àbújá sílẹ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé láti jíṣẹ́ ọ̀rọ̀ ìdánilójú ààrẹ Tinubu fún ìjọba àtàwọn aráàlú náà pé ìjọba àpapọ̀ yóò rí dájú pé ìdájọ́ òdodo wà fún àwọn olùfarakásá. Nwocha sọ wípé
pé ìjọba àpapọ̀ kò ní káàárẹ̀ títí di ìgbà tí wọn yóò fi tọpinpin àwọn aṣeláàbí náà nípa fífi gbòòrò òfin gbé wọn àti láti fojú wọn winá òfin. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ààrẹ Tinubu ló ti ṣáájú bu ẹnu àtẹ́lu ìkọlù náà tó wáyé nílùú Wọ̀rọ̀ àti Ìnákú. Ó sì ṣàpèjúwe ìgbésẹ̀ àwọn àṣekọlù náà gẹ́gẹ́ bí ojo àti ìwà burúkú. Ó mú dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ológun ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú náà láti náwó gan àwọn àṣeláàbí náà. Ó fìdí dídarí ikọ̀ ológun lábẹ́ Operation Savannah Shield múlẹ̀ nípa gbígbógun ti àwọn agbésùnmọ̀mí náà àti láti dáàbò bo àwọn ìlú tí ó fara káásá náà. Bákan náà ni ààrẹ tún pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó dájú láàrin ìjọba àpapọ̀ àtàwọn àjọ ìpínlẹ̀ láti pèsè ohun ìdẹ̀rùn fún àwọn olùfarakásá. Ọ̀rọ̀ rèé o, ẹ wá gbọ́ nípa àṣẹ tuntun tí ilé-ẹjọ́ pa lórí àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad. Ilé-ẹjọ́ gíga tó wà ní Ìkòròdú nípìnlẹ̀ Èkó ti pàṣẹ pé kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA lọ́nà 3 nílẹ̀ òkèèrè láti lè mọ̀ bóyá akọrin tàkasúfèé tó ti di olóògbé ní Ìléríolúwa Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad ló bí Liam ní tòótọ́. Ilé-ẹjọ́ pàṣẹ tuntun ọ̀hún látàrí èdè àìyedè tó wà nílẹ̀ láàrin ẹbí Mohbad àti Wùnmí tó jẹ́ opó lórí ọ̀rọ̀ àyẹ̀wò DNA fún Liam. Ọ̀gbẹ́ni Joseph Alọ́ba, ẹni tí í ṣe bàbá Mohbad, ló farahàn nílé-ẹjọ́ pẹ̀lú agbẹjọ́rò rẹ̀ Ọládayọ̀ Ògúngbè, ẹni tó ṣàlàyé wípé èdè àìyedè wà lórí àyẹ̀wò DNA tí ilé-ẹjọ́ pàṣẹ pé kí wọ́n lọ ṣe tẹ́lẹ̀. Agbẹjọ́rò náà Ògúngbè ṣàlàyé pé ilé-ẹjọ́ pàṣẹ kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA ọ̀hún nílẹ̀ òkèèrè kó má bàa sí èrú kankan níbẹ̀. Ó ní ẹbí Mohbad yóò sọ ibì kan nínú ibi 3 tí wọn yóò ti ṣe àyẹ̀wò náà. Ìyàwó Mohbad yóò sọ ibòmíràn nígbà tí ilé-ẹjọ́ yóò sì sọ ibi kẹta tí wọn yóò ti ṣe àyẹ̀wò ọ̀hún. Ọ̀gbẹ́ni Ògúngbè sọ pé èsì kan náà sì ni àyẹ̀wò DNA mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ ní. Agbẹjọ́rò náà ní nǹkan tí àwọn ti ń béèrè fún láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ náà nìyẹn, èyí tó túmọ̀ sí pé àwọn kò ní ohunkóhun láti fi pamọ́. Agbẹjọ́rò Ògúngbè fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kì í ṣe bàbá Mohbad ló máa sanwó fún àyẹ̀wò DNA ọ̀hún. Bákan náà ló tún sọ pé gbogbo èèyàn tọ́rọ̀ náà kàn ni yóò wà níbi tí wọn yóò ti ṣe DNA náà kó má bàa sí èrú níbẹ̀. Ẹ̀wẹ̀ ńṣe ni bàbá Mohbad ní àṣẹ ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ náà tẹ́ òun lọ́rùn déédéé ara òun ló sì ṣe. Ní gbogbo ìgbà tí Wùnmí bá ti ń sọ pé Mohbad lòun bí Liam fún, ní bàbá olóògbé Mohbad máa ń sọ pé àwọn ní láti ṣe àyẹ̀wò DNA fún ọmọdékùnrin náà láti rí àrídájú pé Mohbad ló bí ní tòótọ́. Adájọ́ ti wá sún ìgbẹ́jọ́ wọn sọ́jọ́ 10 oṣù kejì ọdún yìí. Tí ẹ ò bá gbàgbé, ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad jáde láyé lẹ́ni ọdún 27. Wọn kò sì tí ì sin òkú rẹ̀ títí di àsìkò yìí látàrí àwọn awuyewuye tó súyọ lẹ́yìn ikú rẹ̀ ọ̀hún. Lára àwọn awuyewuye náà ni pé ikú rẹ̀ lọ́wọ́ nínú. Òmíràn sì tún ni ti àríyànjiyàn pé òun kọ́ ló lọ́mọ tí Wùnmí ìyàwó rẹ̀ ní òun bí fún. Àwọn agbébọn ṣekú pa èèyàn 2 gé orí ààrẹ ọ̀dọ́ bọ́lẹ̀ nípínlẹ̀ Rivers. Àwọn afurasí agbébọn tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀dọ́kùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Chigozie Olúwo, tí wọ́n sì jí ààrẹ ọ̀dọ́ Ọmọkó Ifeanyi Azuazu gbé ní Ọmọkó níjọba ìbílẹ̀ Ogba Egbema Ndoni ONELGA nípínlẹ̀ Rivers. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nílé ọtí kan tó gbajúmọ̀ lópòpónà Ògolo ọ̀nà Palace ní Ọmọkú, olú iléeṣẹ́ ìjọba ONELGA lọ́jọ́bọ̀ Thursday ní déédéé aago 6 ìrọ̀lẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn agbébọn náà tí iye wọn tó 7 ló ṣe bẹ́ẹ̀ gúnlẹ̀ ságbègbè náà nínú ọkọ̀ 2 tí wọ́n sì fojú sun ààrẹ ọ̀dọ́ náà. Wọ́n na ìbọn sí tí wọ́n sì pàṣẹ fún kó wọnú ọkọ̀. Gẹ́gẹ́ bí àwọn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Olúwo, ẹni tí í ṣe abẹ́sìnkáwọ́ Azuazu, dá sí ìṣẹ̀lẹ̀ náà tí àwọn agbébọn náà sì yìnbọn pa tí wọ́n sì ṣàṣeyọrí nípa jíjí ààrẹ ọ̀dọ́ náà gbé sá lọ síbi tí ẹnikẹ́ni ò mọ̀. Ìṣẹ̀lẹ̀ náà dá hílàhílo, ìpayà, ìbẹ̀rùbojo sílẹ̀ bí àwọn èrò tó ń rìn kọjá àtàwọn olùgbé ìlú ṣe ń sàsálà fún ẹ̀mí ara wọn nígbà tí àwọn oníṣòwò sì sáré gbé àwọn ilẹ̀kùn ṣọ́ọ̀bù ilé ìtajà wọn ti pa lọ́jọ́ náà. Wàyí o, ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ìyẹn ONELGA Security and Planning Advisory Committee OSP
PAC ti ṣe bẹ́ẹ̀ ṣàwárí orí ààrẹ ọ̀dọ́ náà nínú igbó nílùú Elieta lọ́sàn-án ọjọ́ Ẹtì Friday. Agbẹnusọ fún ìgbìmọ̀ OSPAC níjọba ìbílẹ̀ ONELGA Good News Nkem fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí fóònù ìbánisọ̀rọ̀ pẹ̀lú akọ̀ròyìn. Nkem sọ wípé Olúwu ló jẹ́ yíyìnbọn pa nílẹ̀gbẹ́ ààrẹ ọ̀dọ́ náà nígbà tí òkú ààrẹ Azuazu sì jẹ́ rírí nínú igbó lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ OSPAC lẹ́yìn wákàtí tí àwọn agbébọn náà jí gbé sá lọ. Ó rọ àwọn olùgbé ìlú Ọmọkù láti ṣe sùúrù ṣe jẹ́jẹ́ kí wọ́n sì fi àyè gba agbófinró ọlọ́pàá, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àwọn àjọ elétò ààbò yòókù láti gùnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ nípa bí wọn yóò ṣe fi gbòòrò òfin gbé àwọn ọ̀daràn náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa ìkọlù náà títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Èyí ni bí àwọn agbébọn ṣèṣe kọlù sílùú Wọ̀rọ̀ àti Noko ní ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀ èèyàn, dáná sun ilé ọba ìlú náà. Ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 3 oṣù kejì ọdún 2026 ọ̀hún jẹ́ fún àwọn èèyàn ìlú Wọ̀rọ̀ àti Noko ní ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara látàrí bí àwọn agbébọn ṣe yabo ibẹ̀. Wọ́n sì ṣekú pa ó kéré tán èèyàn 32 tí wọ́n sì tún dáná sun ọ̀pọ̀ ilé. Emir Kayama nínú àlàyé rẹ̀ tó ṣe lórí ìkọlù àwọn agbébọn ó ní ṣáájú ni Emir àti ìlú Kayama ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara àwọn ẹni ibi náà ti kọ́kọ́ kọ̀wé sí olórí ìlú Wọ̀rọ̀ Saliu Ba Umar ní oṣù kejìlá ọdún tó kọjá wípé àwọn ń bọ̀ wá ṣe wáàsí ní ìlú náà tí Saliu sì wá fi ọ̀rọ̀ náà tó òun létí. Ó ní èyí ló fà á tí ìjọba fi kó àwọn sọ́jà, àwọn aṣọ́gbó àti àwọn agbófinró míì lọ síbẹ̀ láti máa dáàbò bo ìlú náà. Ìgbà tó pẹ́ ni àwọn rò pé wọn kò lè wá mọ́ torí wọn á ti gbàgbé ní ìjọba bá kó àwọn ikọ̀ ọmọ ológun kúrò lọ àwọn agbègbè míì tí wọ́n nílò ààbò lásìkò náà. Àwọn ìlú méjèèjì tí àwọn agbébọn náà ṣèkọlù sí ló wà lábẹ́ ìṣàkóso Emir náà. Ọjọ́ 3 oṣù kejì ọdún 2026 ní ìkọlù náà wáyé tí wọ́n sì pa àwọn ọkùnrin tó ń lọ bíi 100 kan 100. Lẹ́yìn náà ni wọ́n jí àwọn obìnrin àti àwọn ọmọdé tí gbogbo wọn lé ní 50 gbé sá lọ. Nínú àbẹ̀wò àwọn oníròyìn sí àwọn ìlú méjèèjì tí ìkọlù náà ti wáyé níjọba ìbílẹ̀ Kayama, Wọ̀rọ̀ àti Noko láti mọ ohun tí ó fa ìkọlù àti iye àwọn èèyàn tí ó bá ìkọlù náà lọ ní pàtó yàtọ̀ sí ìròyìn òkèèrè. Ní ààfin Emir ìlú Kayama ni Emir náà ti ṣàlàyé fún àwọn akọ̀ròyìn bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ó ní lóòótọ́ ni pé wọ́n ti kọ́kọ́ kọ̀wé sí olórí ìlú Wọ̀rọ̀ Saliu Ba Umar ní oṣù kejìlá ọdún tó kọjá wípé àwọn ń bọ̀ wá ṣe wáàsí ní ìlú náà. Ó ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ náà tó òun létí ni òun rò pé wáàsí lẹ́nu àwọn agbébọn àgbésùnmọ̀mí. Báyìí ni àwọn fi ọ̀rọ̀ náà tó àwọn aláṣẹ létí. Òun ló sì fà á tí ìjọba fi kó àwọn sọ́jà, àwọn aṣọ́gbó àti àwọn agbófinró míì lọ síbẹ̀ láti máa dáàbò bo ìlú náà. Ó ní ìgbà tó pẹ́ ni àwọn rò pé wọn ò lè wá mọ́. Báyìí ni ìjọba kó àwọn ikọ̀ ológun kúrò lọ àwọn agbègbè míì tí wọ́n ti nílò ààbò. Àfi bí ó ti di ọjọ́ 3 oṣù yìí tí wọ́n dé tàwọn tóhun ìjà olóró gẹ́gẹ́ bí wọ́n ṣe fi tó òun létí ni pé ọ̀kadà tí wọ́n gbé wá tó 180 ńṣe ni wọ́n jókòó ní méjì, mẹ́ta lórí ọ̀kadà kọ̀ọ̀kan. Emir náà ṣàlàyé pé àwọn agbébọn ọ̀hún múra bí àwọn ọmọ ogun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀. Àwọn kan sàsálà wọ inú igbó láì mọ̀ pé wọ́n ti yí gbogbo ìlú náà ká. Àwọn tinú igbó yìnbọn fún wọn. Wọ́n kọjá lọ ilé olórí ìlú, wọ́n yìnbọn pa ọmọ rẹ̀ ọkùnrin méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yege gẹ́gẹ́ bí dókítà òyìnbó. Wọ́n sì jí àwọn ìyàwó àti ọmọ obìnrin gbé lọ. Ó sọ pé ẹ̀sùn táwọn agbébọn náà fi kan àwọn aráàlú tí wọ́n ṣe ìkọlù sí ni pé kàkà kí wọ́n farabalẹ̀ fún ẹ̀kọ́ wáàsí àwọn, ìlú lọ fẹjọ́ àwọn sùn àwọn agbófinró. Emir àfikún pé àwọn agbébọn náà so àwọn èèyàn lọ́wọ́ sẹ́yìn kí wọ́n tó máa dúnbú wọn bí ẹran tàbí kí wọ́n tó fún wọn níbọn lórí. Ọ̀kan lára àwọn èèkàn ìlú Kayama, Abdullahi Umar Usman sọ pé ó ṣeé ṣe kí agbódegbà wà láàrin àwọn ọmọ ìlú. Ó ní tí kò bá sí agbódegbà ni báwo ni wọ́n ṣe mọ ibi tí olórí ìlú ń fi kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ sí tí wọ́n fi jí ìyàwó àti àwọn ọmọ rẹ̀ gbé lọ. Ó ní òun gbàgbọ́ pé tí ikú ilé kò bá pani
tó dé kò lè ní agbára lórí àwọn. Ní báyìí òkú àwọn èèyàn 180 ni wọ́n ti sin ní ìlú Wọ́rọ́ àti Ìnúkú tí ìkọlù náà ti wáyé. Ọ̀kan lára àwọn tó ń ṣètò bí wọn yóò ṣe pé àwọn tí wọ́n sin òkú tó lé ní 180 tó sì tún jẹ́ pé òkú sì tún kù nílẹ̀, ṣùgbọ́n ó ti rẹ àwọn tó ń gbẹ́lẹ̀, wọn ò lókun mọ́ láti tẹ̀síwájú. Ó fi kún pé ọkọ̀ olórí ìlú náà ni wọ́n fi ń gbé àwọn ìyàwó àti àwọn ọmọ rẹ̀ lọ. Nígbà tí àwọn oníròyìn dé ìlú Wọ́rọ́ ní òru ọjọ́rú Wednesday mọ́júmọ́ ọjọ́bọ̀ Thursday ni wọ́n rí i pé kò sí aráàlú kankan mọ́ níbẹ̀, níṣe ni gbogbo ìlú dá pàròpàrò. Àwọn tí ó mórí bọ́ níbi ìkọlù náà sá kúrò nílùú látàrí ọgbẹ́ ọkàn àti ìbẹ̀rùbojo tó sì jẹ́ pé àwọn ọmọ ogun tó ń dáàbò bo ìlú náà nìkan ló kù síbẹ̀. Ohun tí a tún gbọ́ ni pé níṣe ni àwọn agbébọn náà kó àwọn ikọ̀ fìjìláńtẹ́ tí ìbọn kò wọlé sí lára sínú ilé kan tí wọ́n sì sọná sílé náà títí táwọn èèyàn ọ̀hún fi jópa mọ́nú ilé. Bákan náà ni wọ́n tún sọná sáwọn ilé míì láti jó wọn. Ìwádìí fi hàn pé nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 3 oṣù kejì làwọn agbébọn náà bẹ̀rẹ̀ ọṣẹ́ nílùú náà tí wọ́n sì wà níbẹ̀ di nǹkan bíi aago 5 sí 6 ìdájí ọjọ́ kejì tí ń ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 4. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak nínú àbẹ̀wò rẹ̀ sí ìlú náà ó bá wọn kẹ́dùn lórí àdánù wọn àti láti mọ ìgbésẹ̀ tó kù láti gbé láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ láabi míì. Ìwádìí tún fi hàn pé àwọn agbébọn tí wọ́n lé ní 200 ló ya wọ àwọn ìlú náà níbi aago 6 ìrọ̀lẹ́ tí wọ́n sì dàbọn bolẹ̀ láti dá ìbẹ̀rùbojo sílẹ̀. Aráàlú kan tí kò fẹ́ káwọn oníròyìn dárúkọ rẹ̀ sọ fún wọn pé àwọn agbébọn náà lé ní 200 gbogbo wọn ni wọ́n sì dì àmọ́ra ohun ìjà olóró. Ó ní àdánù ńlá ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún àwọn. Ó ṣàlàyé pé ìlú Wọ́rọ́ àti Ìnúkú wà ní ẹ̀gbẹ́ ara wọn tí èyí tó mú kí ó rọrùn fáwọn agbébọn náà láti ṣèkọlù sí ìlú méjèèjì lẹ́ẹ̀kan náà. Wọ́n pa àwọn èèyàn bíi ẹran, ṣe wọ́n ni wọ́n so. Wọ́n pa àwọn èèyàn bíi ẹran, ṣe ni wọ́n so wọ́n lọ́wọ́ sẹ́yìn kí wọ́n tó dù wọ́n lọ́rùn tàbí yìn wọ́n níbọn. Lẹ́yìn èyí ni wọ́n tún sọná sí àwọn ilégbèé àti ilé ọba Wọ́rọ́. Ó ní ohun ìyàlẹ́nu ni pípa àwọn èèyàn lọ́pọ̀ yanturu náà jẹ́ nítorí ohun tí àwọn agbébọn náà máa ń ṣe sẹ́yìn ni láti jí àwọn èèyàn gbé láti fi gba owó. Ó ní ohun tí ọ̀pọ̀ èèyàn mọ̀ nípa àwọn ajínigbé yìí ni kí wọ́n jí èèyàn gbé kí wọ́n sì gba ránsọ́ọ̀mù. Àmọ́ bí wọ́n ṣe wá láti pa àwọn èèyàn yìí jẹ́ ìjọlójú tí ó sì gba àkíyèsí. Ó ní èrò òun ni pé àwọn agbébọn náà wá yọ oró ìkọlù tí ìjọba ń ṣe sí wọn lọ́wọ́ lára àwọn aráàlú. Ó ní ṣáájú ni ìjọba ti kọ́kọ́ da àwọn ọmọ ogun sínú igbó tí wọ́n sì ti ń gbéná wojú àwọn agbébọn ọ̀hún. Bóyá èyí ló bí wọn nínú tí wọ́n fi wá pa àwọn èèyàn ní ìpakúpa. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétòun Èjìrẹ́ Adéyẹmí sọ pé àwọn kò tí ì lè fìdí iye èèyàn tó bá ìkọlù náà ló múlẹ̀, àmọ́ ọ̀pọ̀ àwọn òkú ni àwọn ti rí tí àwọn sì tún rí àwọn èèyàn tó fara gbọ́ta bákan náà. Èjìrẹ́ Adéyẹmí ní ìwádìí sì ń lọ lọ́wọ́, àmọ́ àwọn kò tí ì fìdí irúfẹ́ àwọn ikọ̀ agbésùnmọ̀mí tó ṣiṣẹ́ láabi náà múlẹ̀ báyìí, ṣùgbọ́n àwọn fura sí àwọn agbébọn ISWAP. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn ọmọ ogun ti wà ní agbègbè náà láti rí i pé àlàáfíà bọ̀ sípò láwọn agbègbè ọ̀hún. Bákan náà ló ní àwọn kò lè sọ bóyá àwọn agbébọn náà jí ẹnikẹ́ni gbé sálọ. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Amẹ́ríkà ń sọ̀rọ̀ lórí pínpín Nàìjíríà nítorí ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì? Aṣojúṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà Riley Moore tó jọ̀kan lára àwọn aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí ọ̀nà àti fòpin sí ìṣekúpani àwọn ètò ààbò àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà ti sọ pé bí ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì yóò ṣe dópin ló jẹ ìjọba Amẹ́ríkà lógún kì í ṣe pínpín Nàìjíríà. Aṣòfin Moore fọ̀rọ̀ náà léde lójú òpó X rẹ̀. Ó ṣàlàyé pé òun ti rìnrìn àjò wá sí Nàìjíríà láti ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣojú ìjọba, àwọn ìjọ àti onírúurú ẹgbẹ́ káàkiri Nàìjíríà. Moore sọ pé òun tún ṣàbẹ̀wò sí àgọ́ àwọn ogunléndé ní Nàìjíríà láti mọ ipa tí inúnibíni sáwọn Kìrìsìtẹ́nì àwọn ọmọlẹ́yìn Kristi ń kojú ní Nàìjíríà. Aṣòfin Moore sọ pé pínpín orílẹ̀-èdè Nàìjíríà kò fìgbà kan jẹyọ nínú gbogbo ìjíròrò àtàwọn ìpàdé tó ń ṣe ní Nàìjíríà. Ọ̀gbẹ́ni Moore sọ pé ṣíṣe àtìlẹ́yìn fáwọn tó ń pè fún ìyàkúrò lára Nàìjíríà jẹ́ nǹkan tó ń ba àwọn Kìrìsìtẹ́nì lọ́kàn jẹ́, pàápàá jùlọ lẹ́kùn àríwá àti àárín gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tí orílẹ̀-èdè Nàìjíríà bá dàrú,
àwọn agbésùmọ̀mí yóò ní ìgboyà láti máa ṣiṣẹ́ láabi wọn lọ. Èyí yóò sì mú ewu dání fún àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà àti káàkiri ilẹ̀ Áfíríkà. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin Amẹ́ríkà náà lòun ò ní káàárẹ̀ ọkàn lórí akitiyan òun láti rí i pé ààbò tó péye wà fáwọn Kìrìsìtẹ́nì àti fún gbogbo ọmọ Nàìjíríà tí ìkọlù àwọn agbésùmọ̀mí ń ṣàkóbá fún káàkiri Nàìjíríà. Asòfin Moore tún sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà àti Nàìjíríà ti jọ ń ṣiṣẹ́ pọ̀ lẹ́ka ètò ààbò. Moore ní ìgbésẹ̀ náà ṣe pàtàkì láti wá ojútùú sí ìwà ipá tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti láti jẹ́ kí ìbáṣepọ̀ tó wà láàárín Nàìjíríà àti Amẹ́ríkà tún gbópọn sí i.